gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Miliki Express gbogbo ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta àti gbogbo ẹ̀yin olólùfẹ́ MC Portable àwọ̀tọ̀ àrà tuntun mo tún gbé wá fún yín lọ́sẹ̀ yìí. Ẹ pé kí mo gbé wá. Mo mú ọ̀rẹ́ mi pàtàkì evangelist pastor Olúchina. Láti pẹ́ tí mi tó dé mẹ́ta China ni mo lọ mo ṣẹ̀ dé nítorí tí wọ́n mo ṣe lọ China kí n lọ mú wa wá fún ètò Miliki Express kẹ́lẹ́ gbádùn wọn dáadáa. Dr. China ẹ dárúkọ yín fún àwọn Nàìjíríà. Ẹ kú dédé wòyí gbogbo èèyàn ará ilé lórí ètò Miliki Express lání ká sáré fi lè dá yín lára yá. Orúkọ tèmi ni Olúnládé Gbénga aka Olúchina, pastor Olúchina. Ọdún 8 gbáko ni mo lò ní China kó tó di pé mo padà wá sí Nàìjíríà nílùú abínibí mi. Mo ń sọ China débi pé ẹ farabalẹ̀ ẹ máa bá a ká lọ. Tó bá ibẹ̀ pastor China nípa ìwàásù ránpẹ́tẹ̀lẹ̀ mú wa mo fẹ́ kẹ́ bá wa bẹ̀rẹ̀ báyìí ká dáre ṣe torí àkókò wa ọ̀rọ̀ sí nítalẹ̀ fẹ́ fáwọn ọmọ Nàìjíríà fún wọn ká mọ gbọ́ èmi ó tún mọ̀ rẹ̀ mọ̀ pé mo gbọ́ China dé àbí láàrin ọ̀sẹ̀ méjì tí mo lèmi náà ti gbọ́ China ó yẹ bẹ̀rẹ̀ jẹ́pọ̀ àbí àgbàdo àná ni ó yẹ gbàdúrà China fún akọ́gbọ́n náà. Tumba kata shondo. Wọ́n ní lórúkọ Jésù. Banto kata shindo. Wọ́n ní lórúkọ Jésù. Tumba yondu fuki alo. Bàbá wa àtọlọ́run wa. Banto shindo ngule. Mo bá wa lọ. Me kundo shindo. Abẹ́ lọ́nà ọ̀rọ̀ rẹ̀. Bamba konta Mo shindo. bá wa lọ. Ma protection to lo. Wọ́n ní Jésù Olúwa wa. Ma kono shitawo. Wọ́n ní kí la fẹ́ gbéyàwó lónìí. Mi foko to shindo bo foki. Wọ́n ní ìbáwí ni. Wọ́n ní ìbáwí. Shiombo foki ombo. Wọ́n ní kí ni ìbáwí. Tension to tango. Wọ́n ní jẹ́ àwọn elédè bó ń pè ní. Bota shindo fuki. Discipline. Bota shindo fuki. Discipline. Bata shindo fuki. Ìbáwí kéèyàn tọ́ṣọ ọmọ kó fún yẹn gbàdàdà kó gbọ́rọ̀. Yes. Mi ro kondo fuki ombo kondo deshindo. Wọ́n ní ìbáwí jẹ́ ọ̀kan lára pàtàkì tó wúlò fún ọmọ dáadáa. Shindo fuki ombo fuki. Wọ́n ní ká máa wò ó fún àpẹẹrẹ. Ma kindo shindo. Àwọn ìyá wa lóde òní. Mi bàbá kí n bò fòkè. Mo bá rí ọmọ níléèwé. Àǹtà ṣóńdò fòkè. Ibẹ̀ kó mo lọ sùkúù. Tó ń fòkè ọba kúrò ní. Tó bá dé sùkúù tán. Wà á bù kó fòkè à ń bù fúlọ̀. Àwọn ọmọ nǹkan tí ń dọ́là rò mọ́. Tàfàtà ń bò tàṣíà. Wọ́n ní kí n wá fi yé yín. Tí n bò fòkè à ń bò fàkì ló ń tọ̀. Mo fòkò tàṣí ń lò wá. Ẹni. Mo fòkò sí à ń tọ̀ ṣíà. Wọ́n ní kẹ́ máa gbọ́ pé. Bọ́ ń bù fòkè à ń bò fàkì. Bàbá ìyá. Tẹ̀sán fàkì ń bù. Tẹ́ bá ti rí ọmọ lọ léèwé gíga. Ń bà fàkì ń tọ̀. Ẹ máa lọ wò wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bọ́ kí n kó ń tọ̀ sí ní òun lò fọ́. Wọ́n ní kẹ́ máa wò wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bọ̀ fàkì ń lò fà. Torí pé. Tàyí ṣòro. Wọ́n ní tá a bá bí ọmọ. Tà ń bò fòkè à ń lò. Ọmọ máa tún ara rẹ̀ bí. Tẹ̀sán ń tọ̀ fòkè. Wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín. Tẹ̀ ń bò fòkè o. Ǹjẹ́ yìí mọ nǹkan tó mọ yín ti yà ní skul? Tẹ̀ ń bò fòkè o lọ. Ẹ̀mélòó ti lọ́wọ́ mọ yín ní skul? Bàbá ṣe ń lò fòkè o. Ó jẹ́ ẹ̀mélòó tẹ́ lọ́wọ́. Tó ń bù fòkè à ń bọ̀rọ̀ ṣe Wọ́n ní ká tún yà síbòmí. Tí àwọn búkú yà ń bọ̀ fà kí Wọ́n lọ gbé kẹ́ máa wò ó. àṣà náà fòkó Ní Nàìjíríà yìí lónìí. tó ń bọ̀ fà kí à ń bà tọ̀ ṣe Tá lò bá fẹ́ wò ó. tí ẹ̀ ń bù fòkú lọ Láyé àtijọ́. bù fòkà kí ló Láyé àwọn bàbá wa ń gbà wọn. àṣà ń bọ̀ fà kí à ń bọ̀ fà Àwọn òmọ̀wé táwọn ọmọ òfìfì. tó ń ṣí wà fún Ẹ máa fi dáadé wá ní ẹ̀jẹ̀ fi wọ́n kọ́. Àwọn afáwọn àtàlẹ́ ẹ̀ mọ̀wé lálẹ́ o. bó bá kí à ń dọ̀ fà kí à ń tọ̀ sí lọ lọ Wọ́n ní táwọn bàbá wa bá lọ skul. bó bá kí à ń dọ̀ fà sí lọ tọ̀ Wọ́n bá dé. lọ ń bù fòkú lọ Táwọn ya wọn bá béèrè lọ́wọ́ wọn. bá mi kọ́ lọ ń tọ̀ sí lọ fòkà Ilé kan skul. bó fà kí ọ bá tí o Ẹgbọ̀n wọn kọ wí. bó bá kí à ń tọ̀ sí lọ wọ Wọ́n ní wọ́n sọ pé tó ta ṣe ń bọ̀ fà kí ọ lọ ń tọ̀ sí ọ ABD bó fà kí ọ lọ bá sí ọ lọ ṣèrọ ni. bá fà kí ọ ń dọ̀ Wọ́n ní lọ ṣèrọ ni. bá fà kí ọ ń Wọ́n bá dọ̀ tún béèrè pé kílẹ̀ ká. yọ bá ta ṣe ń dọ̀ lọ Ẹ bá tún gbọ́ tí wọ́n fọ́n sẹ́nu. bó fà ọdún kọ́ Wọ́n máa ní làbẹ̀ igi owó ń bo. Ibẹ̀ la gbé ṣeré wa. Inú wa dùn àwa wáyà wa. Mara kí n bá fa kí à ń bù Wọ́n ní kẹ́ béèrè lọ́wọ́ àwọn ọmọdé òní. Bàtà ṣe ń bọ́ kí ọmọ. Kẹ́ béèrè dáadáa lọ́wọ́ àwọn ọmọdé Bá òní. ṣọ́kọ̀ ń bọ̀ fún kí ọmọ. Wípé kí lọ kà ní skul. Bá ṣe ń lọ fọ́ kí ọ̀rọ̀. Ẹ kọ́ gbọ́. Bàbá ṣe ń dọ̀ la. Àwa ìsòkò pàṣọ náà kí wà pè. Ìsá àwa bá dálá. Ilé wa ṣe tàbí. Lálùbọ̀ àwa yóò bá. Adébá ti ti bẹ̀. Ìyá mi dàgbà. Ọ̀lẹ́ ìrọ̀wá yìí nínú. Ìdá yìí ni ti. Àbúlé àdí àwọn ọba àwọn Bàbá kí ọ ń tọ̀ sí ń lọ gò la kí ọ. Wọ́n ní ká mọ wò ó. Tó ta ṣe ń lọ bọ̀ Pé gbọ̀ ń ká tọ̀ sí tún la. béèrè lọ́wọ́ wọn. Bàbá yẹ bàbá ń tọ̀ sí Pé ṣe kí dọ̀ la. wọ́n kà ní skul. Bó fi ká lọ ń tọ̀ sí Wọ́n ọ. tún ní state and capital. Ń bù fún kí ọmọ. Ẹ bá máa gbọ́. Yóò ta ṣe ń lọ. State and capital. Abia, Ìmọ̀yà, Adamawa, Yola, Anaba, Uyo, Lagos,
FIFA, Port Harcourt, Cross River, Calabar, Ògbómọ̀ṣọ́, Ìbàdàn, Lagos, Ìkẹjà, Niger, Orísun. má tàṣí àǹdọ̀ fọ kí ọ̀n bò Wọ́n láti bẹ́ẹ̀ lọ. àǹdọ̀ sí àǹdọ̀ láti ọ̀n bò Wọ́n láti wọ́n ní ẹ́. wá tàṣí àǹdọ̀ fún kìlá ń bò fíọ̀ Ṣé mi gbọ́ ẹ ń bá mi wí? bọ́ fẹ́ kẹ́ wọ́n lọ́mọ ń tọ̀ sí àǹdọ̀ fún fíọ̀ Ọ̀rọ̀ bẹ́ẹ̀ mi náà rí. ọ̀ sí àǹdọ̀ Wọ́n ní kí n jórí mi ò pé mo yọrí mi ti pé already. wá tẹ́ ń tọ́ ń ṣe àǹdọ̀ fún fíọ̀ lọ Ẹ má wá bẹ́ẹ̀ mi ò orí mi ò dàrú mi ìyá mo ti yarun already. bá fi kí ọ̀n bò fọ kí ọ̀n bò tọ̀ sí àǹdọ̀ lọ ń bọ̀ Wọ́n fíọ̀ ló dáa kéèyàn gbọ́ bá wí o. tẹ́ ń ṣe àǹdọ̀ fọ kí ọ̀n bò bá kí ọ̀n lọ Fọ́nfà ni àyìn tẹ́ ti ń gbádùn ètò yìí. tí àǹdọ̀ sí là ń bò ń Tẹ́ ti mọ̀ gbádùn rẹ̀. tẹ́ ń dọ̀ sí Wọ́n ní kẹ́ má gbé kúrò. ó ń bàbá kí ọ̀n bò Ìkànnì yìí náà ni o. tẹ́ ń ṣe àǹdọ̀ lọ Orísun TV. tẹ́ ń fò ọ́ Tí àwọn oríṣiríṣi ètò ń wáyé ní gbogbo ìgbà Bùráyì. lóòrèkóòrè. Ọ̀n bù fọ̀. Wọ́n ní kẹ́ bá àwọn ọmọ yín wí dáadáa. tó ń ṣe òun Kẹ́ bá wọn níwọ̀. bá tọ̀ sí Wọ́n òun yé fi rìmúùtù ṣèkìṣẹ́kù bá lé. tọ̀ kọ̀ Wọ́n má gbé Orísun kó ń bẹ̀ mọ́. tí òun tọ̀ Wọ́n yé wo Ṣáínà. Òun náà Wọ́n mọ gbẹ́dẹ̀ ìlú bàbá wọn. tọ̀ sí òun Ṣé ẹ gbọ́ báyìí? bá mú fùgbọ́ Wọ́n ní ṣe ti gbọ́ o. tó ń bá kí ọ lọ Àní ìrìnjú bẹ́ẹ̀ lọ lọ́sẹ̀ yìí. ṣò ń dọ̀ fọ́ kí ọmọ Àwájọ ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n lẹ́mọ̀ gbàdúrà wọn. Wọ́n padà sí China nù ẹ ṣé gan. ọmọ ṣe kó ń dọ̀ Wọ́n lẹ ṣé gan o. tó bá rí bẹ́ẹ̀ ẹ má gbàgbé Orísun TV lẹ́wà ẹ má gbé kúrò ńbẹ̀ Rẹ̀mílẹ́kún ọmọ yín náà lè léyìí ọmọ onísàkí ògùn ọ̀rọ̀ kí agbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá wọn lẹ́mìí lọ́mọ bó di yorùbá ẹ̀nà ògùn gbẹdìjọ́ ìjà ẹ̀nà sàṣàbàrí àṣàbàrí tí wọ́n kọjá bẹ́ẹ̀ lọ́gùn tí wọ́n kárí sákì nílé bàbá tó bọ́ mi lọ́mọ ọmọ bàbá kan gbámú gidigidi nígbà olùṣàkílẹ̀ tó bá rí bẹ́ẹ̀ èyí tẹ́ bá fẹ́ bá mi pàdé tẹ́ bá fẹ́ mọ̀ mí dáadáa wáyé fún ayẹyẹ ìgbéyàwó àbí ìsọmọlórúkọ àbí anything mo máa ń ṣe MC gbogbo ẹ̀ mo máa ń ṣe papọ̀ tó bá rí bẹ́ẹ̀ pè mí sórí nọ́mbà mi 08140887190 08140887190 tàbí kẹ́ pàdé mi ní Facebook Ìṣọ̀lá Adérẹ̀mí tẹ́ bá fẹ́ join mi ní email mi kẹ́ join mi pẹ̀lú MC Portable 36 tàbí lórí IG mi kẹ́ sì kí ni kẹ́ pàdé mi pẹ̀lú Portable MC ẹ ṣé gan.